Àwọn tí ó mọ̀ wá ni wọ́n ń sọ pé ká padà. Warriors àwọn ọ̀nì tó ń gbé a ní ọ̀nì 50 lórí jẹ lọ bàbá tó wà bẹ́ẹ̀ sí 50 first of wọ́n wà bẹ́ẹ̀ lọ́wọ́ láti first 21 then tó ó dúdú àní ọ̀nì àkọ́kọ́ tó gbé lẹ́yìn wọn a ní Ṣàngó Gbọ̀ngàn mákin after him a ní òkú lọ́dọ̀ báyọ̀ àwọn ní third or ìgbé jẹ́ ìgbé ọba àlùfọ̀ owó jẹ tí mo ṣàlàyé lọ́nà ọmọ aláyé wọn after him la ní ọ̀rọ̀ mìíràn founder of Kenya so wọ́n kúrò lọ́yọ̀ láti wá jẹ ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́fà níbi Ilé-Ifẹ̀ so àwọn ọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́fà ní wọ́n bẹ̀rẹ̀ lára àwọn onítọ́rọ̀ ti jẹ lọ we have only one female 20 bẹ́ẹ̀ wọ́n bí Adékọ́lá bẹ́ẹ̀ obìnrin ni wọ́n so àwọn náà bí Adékọ́lá Tẹ̀lú tó ọmọ kan ṣoṣo tán bí wọ́n ló wá lọ tẹ Ìgbòdó tó lára orúkọ ìyá wọn ti yọ Ìgbò jáde wọ́n fi pè ní lára Lúwo wọ́n ti yọ Ìgbò jáde so during her days wọ́n jẹ́ obìnrin tó kíkanjú obìnrin alágbára tó dẹ̀fẹ̀ràn ìmọ́tótó so wọn kì í rìn lórí bare floor ọ̀sẹ̀ márùn-ún yẹn nǹkan wà tá ń pè ní Lúwo portier pavement. Ọ̀dà ẹ̀fẹ̀ píkítọ̀ ẹ̀fẹ̀ jọ ìyàwó Lúwo tẹ́lẹ̀. So nígbà yẹn àwọn tó bá ṣe wọ́n máa ń ṣe wọ́n máa ní kán ṣe pọ́ọ̀tì àwọn ìkòkò ayé àtijọ́ beautiful ones tó bá ti gbẹ wọ́n á fọ̀ wọ́n máa ń pè sílẹ̀ she started the use of local ties orí portier pavement tí wọ́n ti máa ń rìn bẹ́ẹ̀ ni mọ́tàrà ìṣe tó wù gan lọ bó ṣe jìnnà sí orí ìpínlẹ̀ ẹ̀ náà máa ń rìn. Àwọn tó dẹ̀ ṣẹ̀ ló máa ń ṣe. Ló máa ń ṣẹ̀. Tell us about Gacy and the present only. Yeah, this is the video of the present. Kí ni sọ́ọ̀rì ti Mọ́remí Àjàsorò? Fún ẹ̀ka sí gbogbo àwọn ilé ìyẹn ó ní àwọn nǹkan tó kò bá ilé ìmúta. Grandfather
already 50 coming. So lẹ́yìn wa ní Adékọ́lá, Adémilú Yàjàwó, Adérẹ̀mí. After him we have Okun Adéṣíbíàdé. Lẹ́yìn tí Okun Adéṣíbíàdé present ọ̀nì tó wà fẹ́ sí. PS náà ti wá. Yes, that's all lẹ́ẹ̀kan yẹn láti The same company náà. Okay, same company náà. Worship with Okay, sorry. Ìjọba ṣẹ̀tọ̀, mo fẹ́ yí sára mi. Okay, sir. So, Adé la pè ní Adéyàrè. Adé ìṣẹ̀ǹbáyé. Tó jẹ́ Ilé máa gùn nílẹ̀. bẹ́ẹ̀ni, eléyìí sì replica of Adéyàrè. So, ó jẹ́ adé tí ó dá yàtọ̀, tí ó wà lè rí níbo mi yàtọ̀ sí Ilé Ifẹ̀. So, Adéyàrè ò ṣàmì Ọlọ́run náà fún wa. The original Adéyàrè ó weigh over 50 kg. Ẹ̀dọ́ àti witness ọdún ọlọ́jọ́ rí. Tí kábíyèsí náà jẹ́ Adéyàrè, wọ́n mọ̀ pé nǹkan tó lágbára ni. Bẹ́ẹ̀ni. So, according to the Adéyàrè, you have to be in seclusion for 7 days. So, so we do the praying and everything. Fún ilẹ̀ Yorùbá àgbáyé gbogbo káàkiri. So, Adéyàrè báyìí ti jáde ní ọjọ́ kejì ẹ̀. A máa ń rí àìmọye sign láti mọ̀ pé Adéyàrè jáde. Lára ẹ̀ ní eclipse tó máa ń ṣẹlẹ̀. Lára ìbájá ojú ọjọ́ ìmọ̀ àdébà kan láwọn yóò sùn àdébà máa lọ. So, ara àwọn àpẹẹrẹ láti máa pé Adéyàrè ti jáde. Adéyàrè ti jáde rẹ̀ ní àwọn abẹ́rẹ́ ti ṣàgbà. Tá bá sọ ní táìmù rẹ̀ àṣẹ rẹ̀. So, Adéyàrè níbi à ní àwọn ìjòyè agbára sáàmùgbà. Àlàáfíà. Ìgbàpọ̀sí. Owó àlàáfíà. Àwọn ìjòyè náà mẹ́jọ ni àwọn ní they are in charge of what is happening within the palace. Ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ àwọn olóyè tó wọ́n máa ń bẹ̀rẹ̀ láti ẹ̀mẹsẹ̀. Àwọn tó máa ń parí apá kan ìgbìmọ̀ àdàpọ̀ sí. Wọ́n á depend lórí wọ́n ṣe pẹ́ sí nínú àtúntò. Wọ́n ṣe pẹ́ sí nínú àtúntò di àwọn olóyè tó wọ́n di. And this is the highest rank. Àwọn yìí náà wà in charge of nínú àtúntò. And then mẹ́jọ lápọ̀ tó náà. Lẹ́yìn ló wà pẹ̀lú bàbá lẹ́kọ̀ọ́. Olóyè wọn service oníta palace ìbàdàn olùlàpẹ̀lólè ọbalúfẹ́ ní sí ìfẹ́ prime minister. Ṣùgbọ́n láyé àtijọ́ àwọn èèyàn rí ọ̀nì máa ń rí wọ́n sí ọ̀nà tó dé ló fà á. Orí tiẹ̀ náà bẹ̀rẹ̀ ní orí tiẹ̀ náà. Ọmọ yẹn pamọ́ sí ìlú àti máa fún ọmọ ní òkè. Orí kòkòkò méjì. So these are like our ministers. Thank you.